gbé ráìsì ìdíríkà méjì tẹ máa fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ wọn ní èpè ẹ̀rọ Àríkẹ́ wọ́n bá mi ṣépè fún ẹ̀ àbọ̀ bá mi ṣe ẹ́ ni ọmọ àtàjọ máa rí fídíò yìí o ẹ bá mi tàjẹ ẹ̀rọ Àríkẹ́ ọmọ àrí fídíò kí ló ń ṣe ẹ gàngàn kí ló ń gbẹnu ẹ ó dẹ́ ṣe gàngàn bí olórí burúkú Adémọ́lá Adeleke for second time Adémọ́lá Adeleke ni ẹ dìbò fún oníkẹ́ bá wa fìbò gbé wọlé Adémọ́lá Adeleke ni ẹ dìbò fún Adémọ́lá Adeleke ẹ má dìbò fáwọn elépè ṣẹwẹrẹ ṣàbàrí ṣòfò ẹni òfò ẹ̀rọ Àríkẹ́ ẹni ìyà ẹni òfò aláyé ṣàmálámálá ẹ̀rọ Àríkẹ́ ẹni ègbé ẹni ẹ̀kọ́ àwọn ìyá tí wọ́n ń tẹ́wọ́ síwájú tí wọ́n ń gba láìsí ìdíríkà méjì many of them wọ́n lọ gbowó kọ́múlé láǹtà owó gbọ́múlé láǹtà owó alájẹmọ́sùn wọ́n fi rán ọmọ wọn ní yunifásitì àwọn ọmọ jáde school wọn ò lè sọjọ́ wọ́n ní education is the key to success àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ti mú kí yẹn wọ́n ti lọ jù sínú omi òkun Yorùbáwùyí lórúkọ mi ẹ̀rọ Àríkẹ́ ó ti já wèrè ó ń síwìn ò gbádùn àwọn ìyá tó hárà ìsìlẹ̀ wọn lọ́wọ́ yìí many of them wọ́n ti ń ṣiṣẹ́ wọn tí bí ẹ wọ́n ń ṣiṣẹ́ torí ọmọ ní àwọn ò ráyè kàwé káwọn wọn kàwé àwọn ọmọ wọn kàwé wọn ò ríṣẹ́ wọ́n ní ẹyẹ ká tẹ ọmọ ọlọ́run ká lè bá jẹun ọmọ lọ́jọ́ alẹ́ ṣáà òun jẹ́ ìran oúnjẹ ọmọ jẹ ẹ àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ ní jẹ ẹ má tẹ́lẹwọ́ wọn ẹ sọ lòdì sí wọn ẹ mú ìlú ẹgbẹ́ ṣèlú ìlú lé kókókókókókókókó ìlú tí ló bá wá lé ọmọ gbàgbìrì kàrá ìtìkọ́ lọ́wọ́ pẹ̀lú òkúnlẹ̀ ó wá ń sòṣì ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ wa alálùbáríkà o àwọn ọmọ wa gòkè o àwọn ọmọ wa ṣoríire o wọn ní fojú sunkún ọmọ o wọn ní fẹ̀yìntì sunkún ọmọ o nítorí ìdírí kàrá ìtì kan ìwọ nuisance ẹranko burúkú yìí ẹ̀rọ Àríkẹ́ ò gbádùn ò ní àlàáfíà mi ò ráyè tẹ́ láti jọ yìí ni mo máa campaign fún Adémọ́lá Adeleke ìjáwó òdìbò wọn Adémọ́lá Adeleke ni ẹ dìbò fún o Adémọ́lá Adeleke ẹ dìbò yín gbé wọlé Adémọ́lá Adeleke for second time Adémọ́lá Adeleke for second time ẹ̀wọ̀n Àríkẹ́ ni ẹ ò kì í ṣẹ̀rọ̀ ó ṣẹ̀rọ̀ ilé ni ẹ ó jẹ́ ń já wọ́n káàkiri òdẹ̀rẹ́ ni mú ẹ lókùsọ wọn ò sún ẹ mọ́lẹ̀ kọ́ forí ẹ gbàgànà ó gbádùn ìmọ́lẹ̀ all the way ìmọ́lẹ̀ for second time ẹ dìbò fún ìmọ́lẹ̀ dé òkùnkùn ẹ̀rù Àríkẹ́ paradà kókó sì lọ tẹ́bàtì ti gbà lọ́wọ́ ara yín kò sí nǹkan tó kàn mí kan yẹn ilẹ̀ jọ ń ṣòṣèlú òṣèlú yín ràn ńlá yín Adeleke ní jàre alálà ńlá yín ẹ̀wọ̀n Àríkẹ́ lọ ṣe mẹ́dọ̀ ẹ̀wọ̀n Àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ ẹ̀wọ̀n Àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ wọ́n yẹ ṣe bí olórí burúkú ó wá mú àwọn ìyá yẹn ó wá mú àwọn ọmọ wọn lépè ẹranko màlélẹ̀ ìkẹ́ bàbá Tinubu akọbí ọmọ lọ́dọọdẹ you know I love you ṣùgbọ́n wẹ̀rẹ̀ yìí anyway tó bá ti campaign fáwọn èèyàn èmi máa campaign against ẹ o Ogun alájẹ ń gbọ́ èmi máa campaign against ẹ pẹ̀lú òṣì tó ń ṣe yìí tó bá tó kàfáàsì ní o fẹ́ kàfáàsì àwọn èèyàn wọnú ẹgbẹ́ òṣèlú kọ́ dìbò fẹ́ tó bá wọ̀ tó fẹ́ kọ́ dìbò fún ó wá ní ọ̀rọ̀ rẹ lẹ́nu ó mo bá báwọn ìyá yẹn sọ̀rọ̀ pé àyẹ̀yìn ìyá wa o ẹ bá wa dìbò fún kinní kan ni ẹ dìbò fún o Ọlọ́run yẹ kó dáa fáwọn ọmọ yín o àwọn bàbá wa o wọ́n máa gbìyànjú o ó lè kàfáàsì wọn ó wá wọn àwọn ìyá yẹn lé pé ò ní gbádùn ó ń ṣí èrè ó ń ṣunú ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti forí gbá bíríkì ó rẹ̀ púpọ̀ jù pàápàá pé kó rẹ̀ díẹ̀ ó rẹ̀ gan ni ẹ̀wọ̀n Àríkẹ́ ó rẹ̀ gidigidi ó rẹ̀ tó pé ò ní àlàáfíà you are so daft ta ni ẹ̀gàn kí ló dé let's listen to her first.
Àdìbò fún Mùnàjílò yìí bá lè ṣe òun. Èyí tó ìbò ní wọ́n ń fẹ́ ọmọ ọdún rédíò àti ìgbà ìṣáàbí sẹ́yìn. Tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba ìbẹ́. Ṣé kẹ̀kọ́ fún ọkọ̀ wa ní sórí ọ̀tún ní ọ̀pẹ̀ òṣìṣẹ́? Imagine olórí burúkú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe àṣẹ. Ẹ tó bá ti dìbò fẹ́ táwọn fún ní táwọn torí ẹ̀gbẹ́ láìsí fún wọn. Ọmọ rẹ̀ aṣoríire tó mi nífẹ̀ẹ́ mi tèmi ṣépè. Ó ní àwọn ọmọ onítọ̀hún máa ṣoríire. Ẹni òfò kan tó yẹ pé obìnrin lòun náà tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ń ṣe àṣẹ. Ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n fún ẹ. Ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n kó lé ẹ lọ́wọ́ tó fi ń wọn àwọn ọmọ ní èpè nítorí pé àwọn òbí wọn ebi pa èmi mo mọ yìí ayọ̀. Ebi pa mí mo mọ nǹkan tó ń jẹ́ ayọ̀. Mo mọ yìí ayọ̀ ebi pa èmi. Mo mọ nǹkan tí wọ́n pè ní ayọ̀. Obìnrin máa dó okó tí kò tọ́ okó tí kò yẹ kó dó ó máa dó tó káwọn ọmọ ilé bá jẹun. Many people will say kí ló táwọn yàrá yẹn lọ gba láìsí yẹn ẹlòmíì last òkú ẹ̀ ní láìsí yẹn. Ẹ tí ebi bá parí á mọ̀ wípé obìnrin lè ṣe anything. Obìnrin máa ṣe anything. Tí mo sọ pé anything I mean anything láti jẹ́ kí àwọn ọmọ ẹ jẹun. Obìnrin will go to any length wọ́n ṣe káwọn ọmọ ẹ survive. Obìnrin máa dókòó kò tọ́ okó tó yẹ kó tó bá dò tán á máa sunkún lọ lẹ́ni á dò tó káwọn ẹlẹ́bà jẹun. Wọ́n máa bá wọ ìwọ ẹ̀wọ̀n Àríkẹ́ wọ jàtìjàtì rádaràdà yìí. Ìwọ jákujàku tó pọ̀ ẹ̀ ní ẹ̀wọ̀n Àríkẹ́ yìí. Wọ́n wá bá ẹ̀ tó bá ìtẹ́sì ìdí kíkà kó tó fún wọn. Ó wá ní àwọn ọmọ wọn aṣoríire àwọn ọmọ wọn alálùbáríkà ó wá ń fẹ́nu òdì sọ̀rọ̀ sáwọn ọmọ wọn ó ya wèrè ni ó ń ṣí èrè ni ó dàbí pé kí n pàdé kí n lu ẹbí pé bí kò kú ni ó bá ti pé oníbọn wàá yìnbọn wàá táyà ó ya wèrè ni ó ń ṣí èrè ni. How dare you talk to people like that? Adébọ́lá Adeleke ní ká dìbò fún ẹ̀yin ọmọ Ọ̀ṣun. Ẹ̀yin ará Ọ̀ṣun ẹ̀yin ọmọ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ní kẹ́ fi boyín gbé wọlé ìmọ́lẹ̀ for second term. Ìmọ́lẹ̀ ni ẹ dìbò fún Adémọ́lá Adeleke ni ẹ dìbò fún o. Ẹ má dìbò fún kandidate ẹ̀wọ̀n Àríkẹ́ Adémọ́lá Adeleke for second term. Ìmọ́lẹ̀ for second term. Adémọ́lá Adeleke ni ẹ dìbò fún. Ó wá ń ṣépèlé àwọn ìyá yẹn ó ń ṣépèlé àwọn ọmọ wọn. Ẹ̀wọ̀n Àríkẹ́ ìwọ ni wà ń bẹ̀ lẹ́nu ẹlòmíì ni mo wà ń bẹ̀ lọ́la. No champion forever. Current champion ló wà kò sí forever champion. Lẹ́yìn Ọlọ́run ló tún kù. Lẹ́yìn Ọlọ́run ọba ló tún kù. Àwọn ìyá tó ń wọ́n ọmọ wọn ní èpè yìí ọmọ mi ni wọ́n máa padà di president. And video yóò ní kó lórí internet forever because the internet will never forget about you. You are a dead stupid woman. Ẹranko. How dare you? Láìsí ìdíkà èlò ní láì tó fún wọn. Ìwọ Adeleke ni o. Adeleke for second time. Adeleke ni ẹ dìbò fún. Adeleke ò ní ẹ má dìbò fẹ́ lómi o. Ẹ má yà sọ́ọ̀tún ẹ má yà sósì. Ilé Adeleke ni ẹ máa lọ ẹ dìbò fún. Adémọ́lá Adeleke ẹ dìbò fún. Adémọ́lá Adeleke gọ́vnà oníjọ́ ni ẹ dìbò fún o. Adémọ́lá Adeleke ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé. Ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́. Ẹni bí tí pọnmọ́rin balùwẹ̀ aláìnílàákàyè ẹni òfò. Ẹni tó bá lọ fídíò ẹ gbé fídíò yẹn lò no copyright on it mi fún yàn copyright. Ọ̀fẹ́ ni fídíò mi. Use it for anything you want to use it for. Ẹranko owó sílé ìyàwó òmàgọ̀ owó òmò dìdì ló ń ṣe jákujàku. You go learn in a hard way. Wàá mọ̀ nǹkan tí wọ́n pè ní politics. Politicians will teach you in a hard way. Ẹ̀wọ̀n Àríkẹ́ wàá learn in a hard way. Adémọ́lá Adeleke àti Tinubu wọ́n á padà jókòó ọ̀dọ̀ máa jẹun lórí tébù kan ojú á tì ẹ̀. Mi ìmọ̀ tí wọ́n ṣe fún ẹ. Mi ò dá ẹ lẹ́bi. Mi ò dá ẹ lẹ́jọ́.
tó ti ń dín àkàrà fún wọn ẹ má dìbò fún wọn o ẹ bá ṣe kíní kan ó pé mi ò sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ìyá yìí tí àwọn olóṣèlú lo vulnerability wọn ẹ̀yin ìyá tẹ gba ráìsì yìí ẹ lọ dìbò fún Adémọ́lá Adélékè ẹ wá bọ́ sí òhò kí n kọ yín ní èsì tẹ máa fún ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ máa sọ wípé gbogbo èpè tí ẹ̀wọ̀n Àríkẹ́ ṣẹ́ àdàbí tó bá ṣe wípé ẹ̀yin ìyá yìí ẹ ní entitlement kí ni Yorùbá entitlement ẹ̀jọba mi kọ̀ Yorùbá entitlement àdàbí tó bẹ̀yìn ìyá yìí ẹ ní entitlement sí tó jù báyìí lọ nínú Nàìjíríà òun nìkan ló kù àyàfi tó bá yẹ pé àwọn ọmọ yín wọn ò ní entitlement sí mineral resources tó wà nínú Nàìjíríà òun nìkan ló kù àyàfi tó bá yẹ pé góòdì mineral resources oríṣiríṣi kò sí nínú Nàìjíríà tó yẹ wípé ẹ̀tọ́ tiyín ẹ̀tọ́ àwọn ọmọ yín ó jù rẹ̀ tìyẹn lọ nìkan ló kù ní èpè ẹ̀wọ̀n Àríkẹ́ máa mú àwọn ọmọ yín tí ó bá ti wípé ẹni kí ni wọ́n pè ẹni entitlement sí dùn tó fún yín lọ àwọn ọmọ yín á ṣoríire àwọn ọmọ yín á lálùbáríkà ẹ̀ẹ́rí bá ti ṣe ẹ̀ẹ́rọ́nà gbégbà ẹ̀ẹ́rí sìnkú ọmọ ní fojú sunkún ọmọ àwọn ọmọ yín á gòkè àwọn ọmọ yín á dùn yín lọ ìdè táyé tí Nàìjíríà gọọmẹ̀ntì tó dè yín mọ́lẹ̀ tí àwọn jẹ́kẹ́ rọ́nà lọ àwọn ọmọ yín á lọ jù bẹ́ẹ̀ lọ gbogbo èpè tẹ́wọ̀n Àríkẹ́ ṣẹ́ ní òní ní kódà sórí àwọn ọmọ ẹ̀ torí àwọn ọmọ ẹ̀gàn ojú àwọn àti wọn tó bá mọ̀ pé ìyá tó bí àwọn lélẹ̀ ọmọ kan ní ìdájọ́ òbí lọ́wọ́ ni ojú àmọ́ àti àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ pé òun ló bí àwọn so èpè náà kó wọgbó lọ kó má jà yín kó má jà àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ kó má jà àwọn ọmọ tèmi kó má jà àwọn ọmọ ìtẹ́ ìwò mi pátápátá ní agbára Elédùmarè kọ́nà wá fún ẹ̀wọ̀n Àríkẹ́ lálàáfíà tó ló ti sick ó sick o kò gbádùn rárá tó bá pẹ́ ẹ̀wọ̀n Adémọ́lá Adélékè ló wọ̀n lépè ní onídàásí kí ló kàn mí Gàmbàrí pa Fúlàní ni kò lẹ́jọ́ nú ṣùgbọ́n àwọn ìyá yìí tẹ̀sí ẹ̀ ń fìyà jẹ wọn ẹ̀wọ̀n Àríkẹ́ and this shows that kò yẹ kí olóṣèlú kankan bá ẹ ṣe you are too desperate o ti ẹ̀tọ́ God bless you o ti wà too desperate jù o wà too desperate nípa politics and what do you know about politics you know nothing o mọ nada nípa politics o mọ anything nípa politics but you are too desperate for power tó bá dé bò fẹ́ lọ jalè ní ẹjọ́ mínísítà òun máa fẹ́ ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ̀wọ̀n Àríkẹ́ mínísítà kí ni kó fún ẹ minister of petroleum àbí minister of oil and gas àbí minister of agbo àbí minister kí ni kí wọ́n fún ẹ ó ti wà too desperate jù ògbọ́dọ̀ bẹ̀ tí ní fẹ́ fún níjọ́ òun bí ẹ tó fi atarẹ́ lóbò wọ́n náà ló tún bá Adémọ́lá Adélékè náà nísìn for how long will you continue this so o ní láì ṣá o ní láì ẹ̀wọ̀n Àríkẹ́ o ní láì Ọlọ́run gbà fún ẹ níbi ẹ̀rọ tó ń tà tí ẹ bá dé Google tó bá Google ẹ̀rọ ẹ o máa jáde kí ẹ Google ẹ̀ ló ti ń ta ẹ̀rọ and you are making money but you are not satisfied because o lè ní ẹ o wà satisfied pẹ̀lú gbogbo nǹkan tó rí níbi ẹ̀rọ tó ń ṣe o wà satisfied at all Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún Adémọ́lá Adélékè dancing dog governor òun ní kẹ́ ìjà wo ni ìbò Ọ̀ṣun mo tún máa campaign tí wọ́n máa fi dìbò gómìnà Ọ̀ṣun ni ẹ̀yà tí máa lọ síbi iṣẹ́ tí ìgbà ráyè lókù tí ìgbà lọ síbi iṣẹ́ máa campaign títí tó máa fi dìbò governorship lọ́ṣun ni Adémọ́lá Adélékè ní kẹ́ dìbò fún ẹ ṣé mo dúpẹ́ ìtẹ̀ mo kí yín ẹ káàárọ̀ káàsán kálẹ̀ mo kí yín gan ó wá kẹ́yìn lẹ́kàṣẹ́ ni ó ti ẹ̀ sóyún ẹ kí n gbé òyìnbó ẹ̀wà fún yín I will not mock you because of your English because èmi náà gbọ́ English I will not mock you but ó ń ṣe wèrè yẹn gan-an kí inú ẹ̀ tẹ̀ bá bí inú ẹ̀ tiẹ̀ ń bí ni ó dẹ̀ ń mú àwọn ìyóní ìyáálé pé ẹ jẹ́ kí n gbé òyìnbó tó sọ tíṣà tó ń pẹ́ ó jẹ́ lọ ṣe ogun sọyè wèrè. àkọ́ ọmọ aláìgbọràn Iléṣà. ẹ tó bá mọ̀ ìtumọ̀ òyìnbó tó sọ ń bẹ bá wa kọ́ síta o ẹ tó bá mọ̀ ìtumọ̀ òyìnbó tó sọ bíbí ẹ bá wa kọ́ síta. I will teach. àkọ́ ọmọ aláìgbọràn Iléṣà.
I will teach accord ọmọ aláìgbọ́ election ọlọ́run election Dẹ́mọ́lá Adeleke ní ẹ̀dìbò fún o ẹ̀yin ọmọ Ọ̀ṣun àtẹ̀yìn ará Ọ̀ṣun Dẹ́mọ́lá Adeleke for governor second time Dẹ́mọ́lá Adeleke the dancing governor Dẹ́mọ́lá Adeleke for second time. Àwọn tí wọ́n fún yín ní ìrẹsì tí wọ́n fi èpè lé wọ́n bá fi lè kọ́ skul fáwọn ọmọ yín ìwọ náà máa gbé bàtà àtàṣe o wọ́n máa wọ̀n yín láṣẹ ni àwọn tí wọ́n ṣépè fáwọn ọmọ yín torí agolo ráìsì kan wọ́n bá kọ́lé iṣẹ́ fáwọn ọmọ yín wọ́n máa rí olúgbòhùn mọ́lẹ̀ tí wọ́n fi bà tiwọn jẹ́ ni o Dẹ́mọ́lá Adeleke for second time 4+4 Dẹ́mọ́lá Adeleke 4+4 Adeleke ni o Adeleke ni ẹ dìbò fún o ẹ dìbò gbé wọlé ẹ dìbò fún ẹ fìbò gbé wọlé Dẹ́mọ́lá Adeleke ni ẹ dìbò fún ẹ fìbò gbé wọlé wọ́n lọ́la lẹ́lẹ́ṣọ̀ yín lọ́sùn Dẹ́mọ́lá Adeleke ni ẹ dìbò fún tó bá ń jó fún yín ó bẹ́tà kó bá wọ̀nyí lépè ẹ má dìbò báwọn elépè ìṣẹ̀wẹ̀rẹ̀ ẹ má dìbò báwọn elépè ooo Arike ló máa jẹ mínísítà lẹ́yìn lórí táyé ẹlòmí bá fi lè wọlé ọmọ wa wọ̀nyí lépè lójoojúmọ́ ẹ má dìbò fún wọn o ẹ má dìbò fún wọn olórí burúkú ẹni òfò ẹ má dìbò fún wọn I will teach accord kí ló òyìnbó wèrè tó ń sọ I will teach accord. I will teach accord ọmọ aláìgbọràn Ìlẹ̀ṣà. I will teach accord ọmọ aláìgbọràn Ìlẹ̀ṣìn new stand bastard ẹni òfò mo kẹ́yìn tèmi ẹ má bìí torí Ọlọ́run ẹ káwọ ẹ kásẹ̀ ẹ kálẹ̀ kú dédé àsìkò yà according to the time kí ṣòyí bàbá yín èmi ò kí ń ṣe politician ṣùgbọ́n mo ò fẹ́ kéèyàn máa ní èèyàn lára mi ì fẹ́ kéèyàn máa ní èèyàn lára ẹ̀rọ Àríkẹ́ ó ní àwọn tó wà ní Ọ̀ṣun ó ní wọn lára púpọ̀ jù ó ní wọn lára èwo lè pè ṣé pè wo ẹ̀yin èèyàn mi ṣá lọ́la báyìí tó máa ti tà pé Dẹ́mọ́lá ló wọlé báyìí a máa wá bẹ̀rẹ̀ ẹjọ́ máa ṣe máa jó yóò bá wù yìí lórúkọ mi ó ń ṣì èrè wọn ló bá jáde fún mi ẹ̀rọ Àríkẹ́ tó bá jáde fún mi tó bá jáde fún mi tí á yẹ̀bọn mi lọ́wọ́ lórí tẹ́lẹ̀tì tí á rún o lè tẹ́ àyẹ̀ kó jáde fún mi mi níjẹ́ kó ráyè polópin níjẹ́ kó ráyè máa kàmpéènì mọ́ máa fèsì ẹ̀ wo ó dà mọ mẹ tó jẹ́ Yorùbá wù yóò mọ ayé làgbé Abẹ́ní tó bá mọ̀ ni ò ní ṣe bí olórí burúkú ẹni òfò ẹ ká kúrò níbẹ̀ ẹ ká lọ sí ọ̀dọ̀ ẹ jẹ́ mo kí ni ẹ ká rẹ kásẹ̀ ká rẹ kí lè dá àsìkò according to the time show ìbába yín èyí ni 14th of August 2026 àwọn Fúlàní wọ́n kó ẹran jẹ oko ní Ọ̀yọ́ àbí níbo ló kó ẹran jẹ oko ẹ̀rọ Àríkẹ́ wèrè ti ń ṣe wọ́n kó ẹran jẹ oko àwọn ìrù ẹkùn wá lọ síbẹ̀ wípé bẹ́jẹ̀ kẹ́ran jẹ oko yìí kò dáa wọ́n lè lọ pe àwọn ọlọ́pàá dá sí i wọ́n ní kán sanwó àwọn Fúlàní adúrú tí wọ́n kó ẹran jẹ tó dẹ̀ bí pé àwọn kí ló ń pè àwọn ẹni tó ní oko wọ́n kámẹ́rà àgbà tí wọ́n kó ẹran jẹ oko wọn ṣé wọ́n tí wọ́n dó ìyá kan pa ní Ọ̀yọ́ àwọn ọlọ́pàá ní kó lọ mú fídíò tí wọ́n ti ń dó ìyá wọn wá nígbà tí wọ́n kó ẹran jẹ oko yìí àwọn oníkó oko wọ́n kámẹ́rà wọn Fúlàní ń tu ẹ̀jẹ̀ nílẹ̀ ẹlẹ̀ ó dẹ̀ ń fún màálùú jẹ now ọlọ́pàá wá àbí àwọn ìmọ̀tá àwọn ìwé ẹkùn wá Fúlàní wá san 200 fún ẹni tó ní oko kì í ṣèwé ẹkùn ló san fún o ó wá dijọ́ kejì ó wá lọ mú ọlọ́pàá wá ọlọ́pàá bẹ̀ sí ní ṣa àwọn ọmọ Yorùbá tí wọ́n ní oko àtẹni tó mọwọ́ àtẹni tí ò mẹsẹ̀ ẹjọ́ IG ẹjọ́ kò ń bọ̀ nù tọkọ gbé wa náà and again ní Sábó
lọ́yọ̀ stéètì àwọn ará sábó ti fọ́ orí àmọ̀tẹ́kùn o àgbákò ẹ̀wọ̀n àríkẹ́ o ti jẹ́ kí n waste show time lórí show àwọn ará sábó wọ́n ti fọ́ orí àmọ̀tẹ́kùn o ọlọ́run ló yẹ àmọ̀tẹ́kùn yẹn máa play fídíò náà fún yín ká kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ìwé ọkùnrin ẹ̀wà àríkẹ́ kọ́sìkò lójú screen ni ẹni òfò dàbí áńgà ibo. ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí bàbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun it ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá pátápátá ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi sí. ẹ bá wa sọ òòṣà tó má ti ń dárúkọ àbí ẹ bá wa ṣe òòṣà kọmándà ẹ tún sọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun it ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá pátápátá ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dáná wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́bẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débì báyìí orúkọ mi rè Odòkan Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́ tẹ̀yin gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan tiẹ̀ fẹ́ mú èfè gan n tó ní fídíò ni tó yẹ pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko onílélẹ̀ yìí tí a lè post ẹ̀ sí gbogbo ayé kí gbogbo ayé rí so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ oko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà ọmọ Nàìjíríà kan náà tí ṣe wà ọ̀pápọ̀ tí wà wọ̀ ọ̀pápọ̀ tí sọ̀rọ̀ sí wà ọ̀pápọ̀ tẹ wá sọ á di káwọ òṣìṣẹ́ kẹyìn ọmọ kéré iṣẹ́ gbogbo àti rírú rẹ̀ gbogbo ẹ bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. so ìdí nìyẹn táwa fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà á dẹ̀ mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé táwa mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ó dá ìmí lójú débẹ̀
àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wá àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọ́n ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwa wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Prince Olúṣọlá Làbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwọn bí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbogbò ní tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ dákun láti ṣèwọ́ kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network ìró ẹkùn ní Ọ̀ṣun state iná lẹ̀ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ kùkọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nù ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹni tó dáwọ́lé àṣeyegi òsì fẹ́ni tí kì í sòótọ́ bonírọ́bà gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìró ẹkùn security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa èmi náà rọ̀ wá pé ẹ̀jẹ̀ a máa fi òótọ́ ọ̀nù sí. ẹ bá wa share fídíò ká wá sọ̀rọ̀ lórí àwọn Fúlàní ìlú wo lẹ ti gbọ́ pé ó ti ṣẹlẹ̀ yìí ìlú mami Stella èmi àti yín lọ́rọ̀ next week lágbára Ọlọ́run ìlú wo lẹ ti gbọ́ pé ó ti ṣẹlẹ̀ yìí wọ́n ti fún àwọn Àmọ̀tẹ́kùn náà lórí ní Sábó màá gbé yẹn náà wá ẹ jọ àwọn ìró ẹkùn yìí ìlú mo ti lọ sọ́dọ̀ Gani Adams àti bàbá tó dájọ́ yẹn mo ń bọ̀ dọ́dọ̀ tí ẹ̀yin ni eégún látó ń kẹ́yìn ìgbàlẹ̀. ìwòran wa ìró ẹkùn. ó dàbẹ̀ ni pé àwọn tó wà lórí show mi lẹ́nu àwọn tó wá sùn ni tó bá yẹ pé ẹ fẹ́ sùn bóyá ká parí ètò ẹ mọ̀ pé mi ò ráyè o ara inú bí mi ẹ̀rọ agẹ́yìn ó jẹ́ kí inú máa bí mi burúkú. On the 12th of August 2026 èdè ní 14 so bí ìjẹta lélẹ́yìí ṣẹlẹ̀ nísìn tí wọ́n gbé fídíò yẹn jáde lánàá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn mi orin kí ni wọ́n máa kọ sí gbẹ̀dú lórí ilẹ̀ wa tí mo ti wà lórí live lórí YouTube ẹ má kí n rojọ́ dànù tí màá ti sí lórí live yẹn kí n mọ̀ o ẹ tẹ́ wà lórí TikTok ẹ sẹ́ndí àtìmí kí n gbé yín wọlé ẹnìkan sẹ́ndí àtìmí lẹ́ẹ̀kan mi ìdẹ̀rọ mi ìrántí onítọ̀hún ẹ tó sẹ́ndí àtìmí yẹn bá wa kọ orúkọ yín síbẹ̀ kí n gbé yín wọlé mi ní gbẹ́nìbọ̀dì wọlé sórí TikTok mi wọ́n máa ń report page mi sóbìlẹ̀ kankan bà page mi jẹ́ tó bá pèèyàn kan ló sẹ́ndí àtìmí yẹn kan ẹni máa gbé wọlé lórí show tí mò ń ṣe èmi mo máa ń ga owó díẹ̀ ẹ má bínú ẹ bá ṣe wò for the first time mo máa ń ga owó wọn ní tẹ̀sẹ̀ndì àtìmí wọn ní kíní kankan ẹ̀yìn mi ọwọ́ yẹn ń ṣe bẹ̀tọ́ lóde oníjẹ́kẹ̀lé máa report page wa ìtẹ̀ máa report page wa ẹ máa report ọ̀nà àgọ́tayà èmi ò gbọ́ nǹkan kan mi ò gbọ́ náà wọ́n ti gé etí tèmi lọ mi ò gbọ́ nǹkan kan tó ti gbẹ́sẹ̀ náà ni màá ṣe. ìlú wo lẹ gbọ́ ìlú wo rèé ṣáwà lórí ètò YouTube Facebook ṣáwà ń bẹ̀ gbọ́ TikTok nìkan mo ti ń ríra mi ṣé ti dé ni ẹ̀yin pọ́nkiri yóò ṣé ti dé ẹ̀ṣẹ̀ ti dé àwọn olùṣèpè fún ibi bí yìí ẹ máa lọ́dọ́ tó máa wọ̀n yín lépè torí pẹ̀ ń fúláàgì àwọn ètò àṣàù yọ̀dọ̀ yẹn tí ò pé méjì àbẹ̀ni ọmọ tí ò ṣe pa rẹ̀ ṣe o bàbá wa Fọlábí ẹ ṣeun CP ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jọ tẹ bàbá wa tẹ tọ́ǹpọ̀ lórí show tẹ bàbá wa láì tètè nípè wọlé mi níṣẹ́ recording program màá dá show yìí ṣe ẹ mọ̀ pé mo lè ṣe show 3 hours láì jẹ́ kẹ́nìbọ̀dì pè wọlé 3 hours non-stop màá ṣe show agbára yẹn wà bẹ́ẹ̀ mi ò kì í ṣẹ̀rọ àríkẹ́ ló máa ní tẹ́lẹ̀ màá ṣe show 3 hours ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì ká lè mọ̀ pé à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́ bá dẹ́ bá pẹ́ òun rẹ̀ síbẹ̀ jẹ́ ẹni ṣòwò mo lè ṣe ẹ̀rọ àríkẹ́ mo fẹ́ ṣe ṣó tó máa pa mí lẹ́rìn mi láì bí mo ṣe ń ṣe mi láì bí yẹn ṣe ṣó pẹ̀lú bínú mo fẹ́ ṣe ṣó yìí bẹ́ẹ̀ kí ṣó yìí pa mí lẹ́rìn because
bàbá tó lóun parí ìjà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams yẹn mo fẹ́ play fídíò bàbá yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àṣà ò tani àti tani pẹ̀lú tani nínú tani ta ló wọnú ara wọn ẹ má gbé yẹn wá o. ẹ ṣeun gan Ọ̀ṣun state ní Ọ̀ṣun state ní Fúlàní ti kó ẹran jẹ oko ní ilẹ̀ Yorùbá ó san 200,000 fún ẹni tó ní oko tẹ́ bá rí oko tí wọ́n kó ẹran jẹ tó bá fún olóko ní 500,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ tó bá san 700,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ lórí ilẹ̀ wa àwọn ọmọ aládé owó aṣọ 200,000 olóko tó gbowó kọ́múlé láńtà because many of these farmers owó alájẹmọ́sùn ni wọ́n fi ń ṣiṣẹ́ olóko ta ló tẹ̀lé kìíní ẹkùn owó kọ́ kí n gbé yín sókè sí kìíní kan ẹ send request ká gbé yín sókè o sí ẹni bá send at me ẹ send request ká gbé yín sókè ẹ bá send at me ẹ send request wá fẹ́ wá sókè ká gbé yín sókè ó tó 200,000 ó tún wá lọ mú ọlọ́pàá wá CP ẹ gbà wá CP ẹ gbà wá o gọ́vnà oníjó Adeleke Adémọ́lá of Ọ̀ṣun state ṣe bẹ́ẹ̀ láwọn wèrè yìí nísìn ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o àníde àwọn dé o ẹ̀yin ọlọ́pàá tó bá wá ṣa èèyàn mo mọ̀ wípé ẹ̀yin náà ní làákàyè ẹ dẹ̀ mọ̀ cost of living ní Nàìjíríà nísìn ẹ mọ̀ bí oúnjẹ ṣe wọ́n tó ta ló jẹ́ kó oúnjẹ wọ́n ta ló jẹ́ kí àwọn àgbẹ̀ máa wọ gbèsè ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba ní àdúgbò tẹ́ ṣì ń fún àwọn Fúlàní nílẹ̀ àwọn Fúlàní máa dáràn sí yín lọ́rùn o àwọn Fúlàní torí ẹ̀yin èèyàn wa nígbà tí àwọn ìwé ẹkùn tó ti jáde mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé insecurity lọlẹ̀ àbí kò lọlẹ̀ mo fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí nígbà tí àwọn ìwé ẹkùn ti jáde ṣé insecurity nílẹ̀ Yorùbá ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀ ṣó dínkù àbí kò dínkù mo kàn ń béèrè lọ́wọ́ yín ni o tó bá ṣì wà pẹ̀lú mi o ṣé security dínkù nílẹ̀ Yorùbá àbí kò dínkù tó àwọn wèrè yìí wọ́n wá believe pé àwọn ọlọ́pàá ọmọ Yorùbá làwọn máa lò against Yorùbá nílẹ̀ Yorùbá as how èwo tó ń bá mi ṣe yìí ni security was absolute ṣé wọ́n ń bá mi ṣe yìí ni as how kí ẹ bá wa tap lórí TikTok náà tó fẹ́ ká gbé mi wọlé tap bí o máa so ẹ ká gbé wọlé yẹn sí kinní kan ẹ bá wa sọ̀rọ̀ pápápásà ẹ kú dédé àsìkò ìkílẹ̀ rí sí ẹ̀rọ Àríkẹ́ #1 nìyẹn. ṣe rí Nàìjíríà kọ́nà kò ṣàánú wa mo dẹ̀ believe pé ó yẹ kí fídíò tẹ̀sí ó yẹ kó dé ọ̀dọ̀ bàbá wa Tinubu. àwọn tó ń wo show yóò ṣí ẹ àwọn tí wọ́n ti ẹ̀ lè power tap tó máa tap àbí kí náà máa náà ń ṣe ṣáwọn yẹn náà máa ṣí ẹ fídíò ẹ máa sọ̀rọ̀ yín ní ìṣòro pàrọ̀ méjì náà máa ṣe show yìí ní ìpínlẹ̀ ní ẹ̀mí ní ìṣèlú kọlù. ṣe ń gbìyànjú tó láti lè tún Nàìjíríà ṣe bí láti lè kọ́lẹ̀ Yorùbá ṣe dáadáa pẹ̀lú ìrànlọ́wọ́ ìwé ẹ̀kọ́. bí àwọn olórí burúkú kan tó yìí ń tẹ̀lé bàbá Tinubu kiri tó yẹ pé wọ́n ń ba ara wọn jẹ́ láìṣe ilẹ̀ Yorùbá. Imagine òun fún àwọn èèyàn ní oúnjẹ ó dẹ̀ ń gbé wọn rí òun gbé wọn ṣépè. What kind of a politics are we playing in Nigeria? Because kò yé mi, I don't understand. Tó ń fún àwọn èèyàn ní nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn náà sọ pé. ìyẹn sọ àṣẹ wèrè náà kọ́ lọ rẹ wèrè ló máa ń sọ̀rọ̀ wèrè. ṣé àtẹnujẹ kọ́dẹ̀ ló rántí o ìwọ tó bá ń ṣépè ìwọ tó ń ṣe yẹn máa pín inú ẹ̀ ìwọ tó fetí kọ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣàṣẹ yẹn kó máa gbọ́ mi dáadáa ó ti pín inú ẹ̀ ó ti pín fáwọn ọmọ yẹn. àwọn tó ń ṣe fún wọn ò lè pín inú ẹ̀ o because ẹ̀tọ́ wọn náà gba owó tó ń pín yẹn ìrẹsì tó ń pín yẹn owó wa owó gbogbo. ẹ̀tọ́ yín lẹ ń gba ìtẹwà dọsùn tó pín rẹsì fún ẹ lọ dìbò f'Adémọ́lá Adélékè. so irú òun yẹn ẹnà kọlẹ kò lè wọlé
because tó bá jẹ́ pé ohun tán ní kó lọ lò wá nìyẹn kò lè jẹ́. Kí ló dé táwọn èèyàn wicked báyìí? Why people why? Ẹ jọ ìtàwà lórí YouTube àti TikTok àti Facebook bá àti ẹ̀rí kọ́mẹ́ǹtì yẹn yẹ́ka bò bóyá ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok yìí o. Ó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo ìranù tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá. Àrètí elétí ehoro kan náà tó jáde tó ní ẹ pa wọ́n. Ẹ rí pé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ pé wọ́n pa wọ́n, ó kọ lẹ́nu, ó wá dà á sọ. Ó ń dọ́gbọ́n sísọ wèrè. Kẹ̀kẹ́ máa wò ó, bó ṣe rí tó dàbí alien tó ń sọ jáde ní ìgboro ẹnu nílẹ̀ Yorùbá torí pé a gbà wọ́n wọlé pé wọ́n máa gbé ilẹ̀ Yorùbá. Wọ́n ń ṣọmọ ilẹ̀ Yorùbá. They were not from Yorùbá land. They were just coming in and wọ́n tún lè sọ Yorùbá ju ẹni tó gbọ́ Yorùbá gan lọ. Wọ́n á sọ̀sọ̀kísọ lórí ilẹ̀ wa, kọ́ máa pa wọ́n lórí ilẹ̀ wa. Àṣẹ. Àṣẹ. Ẹ ṣe àwọn ọmọ Fúlàní ni àti kí gbogbo wọn tí wọ́n ń bọ̀ tà ń ṣe wọ́n láwọn challenge MS bàbá bàbá wọn ṣe challenge kankan máa tú àṣírí wọn síta ni tó bá ní ẹ padà lọ sílé ẹ̀yin ọmọ Fúlàní ẹ̀yin kọ́ MS ń bá wí tó kẹ́yìn onílé tẹ máa lọ nobody is doing any challenge with you guys ọmọ Yorùbá MS bàbá ń bá wí ẹ̀yin wèrè. Ọlọ́run apalẹ̀mọ́ gbogbo wọn kó lẹ̀ Ọlọ́run apalẹ̀mọ́ wọn àwọn ẹni òfò. Bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn ìwé ẹkùn yìí kí lẹ rí sọ̀rọ̀ wọn tí Fúlàní lọ́pọ̀lọpàá mú ìrù ẹkùn Fúlàní fọlọ́pàá mú ìrù ẹkùn nílẹ̀ Yorùbá wọn kódà mo ti expect like 5,000 comments lórí péèjì yìí bóyá ní Fúlàní fi ọlọ́pàá mú ìrù ẹkùn mo ti expect káwọn èèyàn kó máa sórí bú tó bá pé ìrù ẹkùn ló fọlọ́pàá mú Fúlàní nísìn ẹ máa ti pé àwọn Ògún mi ti máa bọ́ta àwọn Fúlàní ti máa bọ́ta àwọn àfọwọ́fọ yẹn ti máa bọ́ta wọ́n ti máa sọ̀rọ̀ ẹ máa rí kọ́mẹ̀ntì wọn ní comment section wọ́n ti máa pèsè ọ́n lè gbowó ṣe kíní kan wọ́n ti máa gbé yàrá wọn ṣépè Yorùbá máa lọ síbẹ̀ lọ kọ́mẹ̀ntì pé ẹ ń ṣe èrè ọmọ àlè ni ẹ ṣùgbọ́n when we are talking the more àwọn máa mọ̀ ọmọ gbọ́ ọmọ máa bu olóyè Sunday gbowó mọ̀ pé máa kọ́mẹ̀ntì so kíní yàn ago faria so àwọn máa rí dáadáa lẹ́nu ìwé ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tá a ti ń dìbọ́ǹkì òṣì tí wọ́n ń ṣe when you keep quiet on the comment section we go nowhere. tó bá lè jẹ́ àròjọ wọn ní àkínbẹ́lẹ́nu jìjọ ọ̀gànjọ́ ẹlẹ́nu làwọn Fúlàní tá a bá wá dákẹ́ takáwọ́ kò bí ẹ̀ṣẹ̀ national theatre fídíò tí wọn tó sakuléètì káàkiri tó ti gbọ́dọ̀ ìsọ́nà Ìgbòho ṣépè yẹn tí àwọn fake activists ilẹ̀ Yorùbá dẹ̀ máa bá wọn lọ́wọ́ sí tó bá yẹ pé wọ́n yẹn lọ síbẹ̀ yẹn tó bá pé ọmọ ìwé ẹkùn kan ló fọ́ ìgbìmọ̀ Fúlàní lórí Very Dark Man ti máa jáde àbí kò ní ti jáde nù mo ń béèrè lọ́wọ́ yìí ni ṣé Very Dark Man ti máa jáde àbí ò ti ní jáde ṣé Tòwòrẹ́ á ti bọ́ tàbí ò ní ti bọ́ ta àwọn ará ìsìtìjì gan ti bọ́ ta wọ́n ní ṣe bí kan táwọn ń sọ nìyẹn ẹni wọn wá rí àwọn Fúlàní lọ́tún lọ́sì wọ́n ti máa bọ́ tàwọn àfa àwọn olúwo àwọn mufti oníbẹ̀ẹ́lẹ́nu àwọn olórí ikú àwọn ẹni òfò àwọn ẹni àdánù ẹni tí bí etí éliẹ̀nì àwọn ọlọ́gọ́ bí ọ̀gọ́ sùfẹ́ àwọn olórí bíi síìtì ọ̀kadà gbogbo wọn ti bọ́ta wọ́n ti máa kọ̀ndẹ́mù ìwé ẹkùn ṣebí táwọn ń sọ nìyẹn eléyìí nísìn Fúlàní tó kó ẹran jẹ oko ló lọ fi ọlọ́pàá mú ìwé ẹkùn mi ì tí ì rí kọ́mẹ́ǹtì àwọn ẹ̀mí kọ́mẹ́ǹtì ṣèjọ pé ohun tí Fúlàní yẹn ṣe bóyá ó dáa àbí kò dáa. ṣẹ́ni kí nǹkan tí a máa ṣe orí pọ̀. mi ì tí ì kọ́mẹ́ǹtì àwọn èèyàn wà bóyá ohun tí Fúlàní yìí ṣe o ọ̀nà ẹ jẹ́ ká ṣe báyìí tó bá pẹ́ nǹkan tí Fúlàní yẹn ṣe tí ò bá dáa tẹ́ ẹ̀ faramọ́ lórí ilẹ̀ Yorùbá kọ́kẹ́ ẹran jẹ oko wa kó tó máa fọlọ́pàá mú ìwé ẹkùn ẹ bá wa kọ 1 ìyẹn máa easy àti kọ tẹ́ bá wá faramọ́ ẹ lè kọ 2 tàbí kẹ́ máa kọ nǹkan kan bàbá wa ẹgbọ́n sókè. tí wọ́n try láti sọ ní pé àwọn nǹkan tí bàbá wa Tinubu tó máa bá wa ṣe for the next other 4 years tó máa kù kán lò lórí àlefa gbogbo eléyìí tí wọ́n ń ṣe àwọn other politicians àwọn opponent wọn irọ́ náà pa kókó náà pa má dà wọn ò lè rí nǹkan kan ṣe fún ó máa débẹ̀ kò sí ohun tí wọ́n máa ṣe wọ́n á dẹ̀ máa rọ̀ wọ́n
kọ́ bá wa ṣe aláṣẹ tó ń ṣe kù kí bàbá Tinubu máa. kó bá wa ṣe parí Àkànbí. wọ́n ṣe parí wọ́n dẹ̀ make sure pé wọ́n sì irú ẹkùn yẹn ó gbọ́dọ̀ dúró kó fẹsẹ̀ rinlẹ̀ bí OPC ṣe fẹsẹ̀ rinlẹ̀ àwọn nǹkan táwọn afẹ́ nìyẹn. kó fẹsẹ̀ rinlẹ̀ ju OPC pàápàá lọ. bẹ́ẹ̀ ni ju pápọ̀ bẹ́ẹ̀ ni mà. bàbá wa Chris ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣeun mà. ẹ ṣeun gan. bàbá mi ẹ̀ ní dààmú. àṣẹ ìdùnnàrè. ibi tẹ́ wà ẹ bá gbá noise wà ń bẹ ṣe wà lórí ọ̀kadà ní àbíwò lẹ́wà. ẹ pè wá létà. ayé ká tún ọ̀rọ̀ yìí gbọ́ lẹ́ẹ̀kan sí torí àwọn tó ẹ̀ṣẹ̀ ń wọlé kò sí àwọn ẹ̀ṣẹ̀ wọlé ń sìn ni. ẹ tẹ́ bá wà lórí TikTok tẹ́ bá fẹ́ wo fídíò yẹn ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. orúkọ tá à ń jẹ́ lórí TikTok náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. ẹ bá wa power tap lórí ètò yìí ẹ bá wa tí tap náà máa ń sọ àbí bóyá power tap ẹ ṣáà bá wa make sure pé fídíò yìí rìn ẹ bá wa make sure pé fídíò yìí rìn kí wọ́n rí nǹkan táwọn wèrè yìí tún bá bọ̀ táàdẹ̀ rí àwọn akéwú tọrọ jẹ kí wọ́n bọ́ta kí wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bá wa like ètò ẹ bá wa share ẹ bá wa kọ kọ́mẹ̀ntì. lójú ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí yìí ni à ń rí ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò kí ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí àbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner of police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí ogun ọ̀gá ọlọ́pàá pátápátá ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Òsàmọ́lẹ̀ Chief Sunday mo kí àbá mi Chief Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní da ẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀. so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mbẹ̀ tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ. n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi dé. Màámi Anna wọ́n ní Yorùbáwùyí Fúlàní did not arrest the rebel. Number one, anybody tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá ìwé ẹkùn ní gbogbo wa kò sí nǹkan méjì tí ìwé ẹkùn wà fún pé ká sì kí ọ̀lẹ Yorùbá ení nìyẹn mo mọ̀ play fídíò yẹn mo ti rí kọ́mẹ̀ntì yín tẹ̀tẹ̀lẹ̀ mo mọ̀ máa ṣu ẹ̀ ni mo bí bí èmi ni mi gbọ́ dáadáa because mo ti gbọ́ kíní kó tó di pé mo wá ṣu ẹ̀ tó pé mo wá play ẹ̀ màámi ẹ tún bẹ̀ yẹn gbọ́ dáadáa. 50,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mbẹ̀ tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò
wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀dọ́ ẹkùn ti bá ti. ọwọ́ àdìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀dọ́ ẹkùn tó wà ń lu Èjìgbò. ẹ̀yin èèyàn wa ṣe ti gbọ́ ẹ bá gbọ́ nǹkan tí commandant wa sọ ẹ lè bá wa kọ sí comment section àwọn òwò náà sọ pé Fúlàní kó ọlọ́pàá wá tó wá ń fi ọlọ́pàá kó màámi mo mọ̀ pé ẹ̀gbọ́n dáadáa ni mo pé kì í pé ẹ fẹ́ ṣàtakò kìíní ẹ tẹ́ bá gbọ́ àwọn tí wọ́n sọ pé wọ́n fọlọ́pàá kó ẹ lè bá wa kọ sí comment section. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti sán ọwọ́ àdìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀dọ́ ẹkùn tó wà ń lu Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débí káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débí báyìí orúkọ mi rè Odòkan Abíọ́dún state commander to Osun state under baba Sunday Igboho sà tí mo jẹ́ commander. wọ́n ní ó mú ọlọ́pàá wá fi kó àwọn ọmọ Yorùbá tó wà nílùú Èjìgbò àti àwọn ọmọ Ìró Ẹkùn ẹni bọ̀ tó bá jẹ́ mẹ́mbà Ìró Ẹkùn nílùú Èjìgbò wọ́n fi ọlọ́pàá kó wọn. Fúlàní fi ọlọ́pàá kó àwọn ọmọ Ìró Ẹkùn mẹ́mbà Ìró Ẹkùn Ìró Ẹkùn ti wà ní everywhere nísìn not just Ìbàdàn nìkan every state gbogbo àwọn ọba gbogbo àwọn gómìnà ni wọ́n tẹ́wọ́ gba Ìró Ẹkùn lọ́wọ́ wa ọmọ ológo ni wá ọmọ ológo unlimited ògo tó ṣá proper ògo tó ṣáná wọlé alájì ògo gbogbo pọ̀n ológo ló dá Ìró Ẹkùn sílẹ̀ àwọn ológo àwọn ọba ológo àwọn gómìnà ológo àwọn politicians ológo àwọn tí ò ṣe politicians àwọn ọmọ Yorùbá ológo ògo Yorùbá ní Ìró Ẹkùn now Yorùbá ọmọ Yorùbá àti Ìró Ẹkùn ló lọ ń fi ọlọ́pàá kó ẹ bá mi sọ fún Fúlàní pé ó máa ṣe orí burúkú ni èmi ò kì í ṣe pé o Fúlàní ṣùgbọ́n wàá ṣe orí burúkú ni orí ibú ẹ̀ wàá kó lọ sí Mali Ọlọ́run má dà mí lọ́kùnrin ni Ọlọ́run tí má jọ́kùn tí mo wà nínú Ìró Ẹkùn àbí Ọlọ́run pé mo sí Nàìjíríà màá kọ́kọ́ bá wa ẹ má yẹ kí n sọ̀rọ̀ o ní àyà oko ẹran jẹ fídíò yẹn àwa ti rí o ó tú ẹ̀gẹ́ ní àtàgbàdo tó ti gbó mo wòye tí wọ́n lè ta àgbàdo yẹn ó yọ bọ̀kọ̀nà báyìí ni ó dẹ̀ ń fàtú ó dẹ̀ ń bo fún màálù ẹjẹ́ àbẹ̀kẹ́ bí lù wá pánlẹ̀ Yorùbá ò ní ṣí àwọn oríire ẹni tó sanwó mọ́tò ẹ̀ òtẹ̀wọ́ mọ́tò dé Nàìjíríà nù ẹ bẹ́ẹ̀ pé ọba tó fún ẹ ní ilẹ̀ tó dé sí àbí baálẹ̀ tó fún ẹ nílẹ̀ tó dé sí bẹ́ẹ̀ pé ẹ̀jọ̀ ní ọmọ òkì ń bú bàbá ẹ yẹ kí èèyàn méjì mẹ́ta bá pè wọlé tí ní mi ní gba kọ́ọ̀lù máa fi ṣe ṣó ìfún 3 hours bẹ́ẹ̀ tí mo wò pé ẹ̀yin náà lè máa kọ kọ́mẹ̀ntì nígbà tó jọ́ tí kẹfẹ́ kọ kọ́mẹ̀ntì ní ìrẹ́ pàwọn tó ń sùn náà wà lórí ṣó èèyàn mẹ́ta kó bá wa pè wọlé now bàbá tí wàá ń ṣe ìyẹn lọ́wọ́ bàbá yìí ọ̀rọ̀ yín fọ́ ok ẹ̀rọ Àríkẹ́ lélẹ̀ ẹ̀rọ Àríkẹ́ kó rádaràdà ìṣúwájú ààrẹ ká kọ́kọ́ lọ sí sábọ́jọ́ tó fọ́ wọ́n máa fọ orí Àmọ̀tẹ́kùn ìdúró àgbákò wà lélẹ̀ wọ́n máa fọ Àmọ̀tẹ́kùn lórí Àmọ̀tẹ́kùn tó ní kí Sunday Igboho lọ́jọ́ yìí Sunday Igboho kò gbọdọ̀ dárò ẹkùn sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ pàwọn náà ní Nàìjíríà wọ́n ní kí Sunday Igboho lọ́jọ́ yìí ní Àmọ̀tẹ́kùn ẹjọ́ kí nìyẹn tí wọ́n ti ẹ bá wa pè ẹ bá wa kọ kọ́mẹ̀ntì àbí ẹ bá wa tẹ ẹ bá wa kọ àtàpù àbí kí náà máa ń sọ ẹ bá wa tẹ thumb up because fídíò yẹn nǹkan tí àwọn tá à ń lo kíní wọn nǹkan sọ ní èdè òyìnbó ni o àwọn kan tí wọn ò fara mọ́ ó wà lórí fídíò tí mo fẹ́ pè fún yìí bẹ́ẹ̀ kí wọ́n bá wa kọ educative show àbí informative show àbí whatever show kí wọ́n bá wa kọ síbẹ̀ 1 2 3 ẹ̀rù ń bà mí tó fẹ́ pé mo ṣe show táwọn tó bá mi kọ kọ́mẹ̀ntì pọ̀ nínú mi ò bá dùn àwọn Àmọ̀tẹ́kùn ọjọ́ ìṣàlùfà mọ́jà àjẹyà wọ́n lu Àmọ̀tẹ́kùn yìí o. ibi tẹ́ pé mo
Ṣèyí Mákindé bò yẹn Àmọ̀tẹ́kùn ló wà láàrin àwọn ará Sábò yẹn o ẹ máa wò dáadáa ibi tí ẹ pé mo fi ẹ ṣe nǹkan ìyá mi àná màmí ẹ ṣe nǹkan tẹ pé mo fi Ṣèyí Mákindé bò yẹn ẹ máa wò dáadáa tó ẹ yẹ kí n gbé sáàrin méjì Àmọ̀tẹ́kùn ni wọ́n ń dà ní wọ́n fọ́ orí ẹ̀ wọ́n lu Àmọ̀tẹ́kùn àlùbami kí ló yìí pọ̀ kí ló dé torí ọlọ́ Àmọ̀tẹ́kùn náà lù báyìí ẹ má lù ìwé ẹkùn káyọ̀ yìí má bàjẹ́ o ẹ má lù ìwé ẹkùn o kí ti yín má yẹ o ẹ bá fọwọ́ kan ìwé ẹkùn tí yín máa làbà ẹ ní sùn Ògún gbọ́ àdúgbò yẹn ẹ ní sùn tẹ bá ti lu ṣé wọ́n lè lu ẹkùn ṣá ṣé wọ́n máa lu ẹkùn ṣá mo dá òtún ẹ jẹ́ ká wò wọ́n dáadáa ẹ ti mọ́tò Àmọ̀tẹ́kùn mọ́tò wọn ni o ó dẹ̀ pé wọ́n ti ń lé wọn ẹnìkan wá lélẹ̀ lọ wọn ọba tó máa ní wọn lọ ja gòbé kò dá kéèyàn máa lélẹ̀ o ẹ wò wọ́n lọ ja gòbé ìkan náà àwọn Àmọ̀tẹ́kùn wá lélẹ̀ bóyá dráìvà mọ̀ pé ẹnìkan lélẹ̀ ni o dráìvà ti wá mú fún mọ́tò ó jẹ àwọn ọ̀rẹ́ dáwọ́ ìwé ẹkùn wọn máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí o Circular Road ní ìwé ẹkùn o ẹ gbọ́ Circular Road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ẹ̀ ní débẹ̀ ẹ wọ̀ pé Circular Road ẹ gbọ́dọ̀ ṣe wèrè lórí ẹ̀ Circular Road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ lẹ́ẹ̀rí ẹ kà wọ́ ṣé kí ní ìṣòro àdáṣá ṣé kò kéré jù àbí kí n kó lójú screen fún yín. ẹ jọ ṣé kí n ṣe kó bóòdì àbí kí n fílẹ̀ báyìí kọ̀sẹ̀ ẹ̀rù ń bà mí torí péjì mi tẹ bá wà lórí TikTok tó bá fẹ́ wò ẹ máa bọ̀ lórí Yorùbáwùyí ẹ̀yin aráàlú ìbọn náà lè wà bí ẹ pọ̀ jù lórí TikTok ẹ máa bọ̀ lórí Yorùbáwùyí lórí YouTube ẹ subscribe to YouTube channel Yorùbáwùyí ẹ tẹ notification bell yìí sí ọ̀rọ̀ ẹ kọ comment ẹ like tẹ bá ti like ètò wa lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì wọ́n máa gbé ṣòwò wá fún yín òní o ọlọ́mọ àjẹkàjẹ àmọ̀dí o. wàlẹ́ wọn máa pa Àmọ̀tẹ́kùn ilé o wàlẹ́ wọn máa pa Àmọ̀tẹ́kùn yìí. ẹ dákun kí l'Àmọ̀tẹ́kùn bọ̀bọ̀ kan wà bíi tí mo láìkì lára àwọn Àmọ̀tẹ́kùn yẹn ó dàbí pé ó ti ja gòbé rí ara àwọn tó máa ń ja gòbé ládùúgbò ni mo fẹ́ sùn ẹ̀ ó mọ ìrìn ẹ̀yìn ó mọ ìrìn ìmọ̀ bí fẹ́ pùtì ìrìn yẹn ó mọ ìrìn mo láìkì Àmọ̀tẹ́kùn yẹn kudos to you Ọlọ́run ní kí àwọn méjì tó kù bọ́lẹ̀ kí wọ́n lọ rescue ẹ̀ wọ́n wá ní Sábó ló ti ṣẹlẹ̀ ṣé kì í ṣe wípé Sábó àwọn mọ́là torí àwọn tí mo wo èèyàn ṣé wọn ò jọ àwọn mọ́là ṣáwọn tí wọn ò jọ àwọn mọ́là ṣá Yorùbá wá dúró sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á sọ wípé wọ́n máa pa Àmọ̀tẹ́kùn yìí o wọ́n bá pa Àmọ̀tẹ́kùn yẹn náà sí ó ti lọ nìyẹn lórí ilẹ̀ wa lórí ilẹ̀ àwọn bàbá wa ojú tí mo tan fóònù mo dára ní nǹkan fóònù ó kù gán àwò kí ló tún ṣe wọn náà lòdì ẹni tẹ máa ń sẹ́ndì kọ́mẹ́ǹtì sí WhatsApp mi mo fọlọ́run bá bẹ̀ yín kọ́mẹ́ǹtì wà fún kọ́mẹ́ǹtì section tó bá ń ṣe show ẹ yé sẹ́ndì kọ́mẹ́ǹtì sí WhatsApp mi ó máa jẹ́ kí fóònù mi fùlù mi ó dẹ̀ máa ń fún mi ní nísìnyí mo ti tan fóònù o WhatsApp lè jẹ́ tó ń download padà ó ti fúlù pa ẹ má máa send kíní sí mi ẹ má máa send comment sí mi ayé ṣe show yìí tó pé nǹkan tẹ̀ ń wo mú one àwọn àlọ́kọ́ sí YouTube sí
sí WhatsApp mi ẹ má kọ sí WhatsApp ẹ jọ̀ọ́ mo náà bá bẹ̀ yín kí lè máa ṣe tó kí tó máa delete kò dá bẹ́ẹ̀ fóònù ti hang ẹ bá ti ní nǹkan tó important ẹ má send ẹ sórí fóònù mi mo fẹ́ delete báyìí nísìnyí ẹ máa lè lo ṣòṣò ẹ jẹ́ tó wà lórí TikTok bí ẹ ká máa sọ̀rọ̀ lórí TikTok ẹ má send anything sórí sí WhatsApp mi mọ́ pé comment ẹ má send ẹ sí WhatsApp mi nǹkan náà bá bẹ̀ yín ìṣakọ ẹ má bínú torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe tí òsì mọ̀ ṣe ń ṣe wàhálà ẹ lè bá gbóhùn sókè. ẹ lọ káàbọ̀ sà. ẹ lọ à ń gbọ́ yín o. ṣe rí lórí ọ̀rọ̀ ní màálù dé kò yẹ yín bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn gàrí ni mo fẹ́ pè wá kàn báyìí yẹn sọ̀rọ̀ àgbà kọ́ọ̀dù mẹ́ta máa lọ sọ̀rọ̀ báyìí. ok ṣe rí àwọn ọba wa àwọn state government wa wò mọ tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ ní màálù dé ni kò yẹ kárí màálù kankan káàkiri bí wọ́n ṣe ń dá wọn káàkiri yẹn mọ́ kí wọ́n kó gbogbo màálù tó wà lọ́yọ̀ state kí wọ́n kó ti Ogun state kí wọ́n kó ti Lagos state kí wọ́n lọ kó fún Rasidi Olúwo kí wọ́n kó lọ sí Olúwo kí wọ́n kó lọ sí Ìwó. Ó ti yẹn bẹ́ẹ̀ yẹn bó ṣe yẹ kó wà nìyẹn ìyẹn ń fẹ́ àwọn Fúlàní ó fẹ́ wọn ní ọ̀dọ̀ rẹ̀ tó ti yẹn bẹ́ẹ̀ kí wọ́n kó gbogbo màálù tí wọ́n ń sìn káàkiri yẹn kí wọ́n kó lọ ó máa fetch wọn lówó kì í sọ̀rọ̀ ẹ pé bóyá kò ní fetch wọn lówó ó ti yẹn bẹ́ẹ̀ yẹn kí wọ́n kó lọ sí Ìwó kí gbogbo màálù Ọ̀yọ́ state kí wọ́n kó lọ sí Ìwó màálù Lagos state kí wọ́n kó lọ sí Ìwó eléyìí tí wọ́n bá kàn fẹ́ tà lọ́jà nìkan ló yẹ kó wà ní gbogbo àwọn Ọ̀yọ́ state Lagos state Ogun state ó ti yẹn bẹ́ẹ̀ so bó ṣe yẹ kó wà nìyẹn so àti bẹ́ẹ̀ náà ti máa lọ ra màálù wá so òun máa fún wọn nílẹ̀ ń bẹ̀ ìbáàjókòó wọn ní ń jẹ ní ìbáàjẹ́ kínní wọn ní so wọ́n á fún ní oore ọ̀fẹ́ yẹn láti jẹ́ pé bóyá kó máa supply káàkiri gbogbo àwọn state níbi tí wọ́n bá kàn ti fẹ́ jẹ wọ́n nìkan ni ó yẹ bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn kò yẹ kó jẹ́ pé bóyá màálù máa jẹ oko eléyìí lénìí á jẹ wọ́n kàn fún wa ní gbódídí sán káàkiri ni ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ so bó ṣe yẹ kí wọ́n ṣe gangan exactly bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn láwọn country míì ó lè jẹ́ bí state míì lẹ́tí máa ra ẹran nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó irin nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó cement ó ti yẹn bẹ́ẹ̀ kò ṣe dandan ní pé kó wà káàkiri gbogbo state ó lè wà ní state kan tó dẹ̀ máa supply ó dẹ̀ máa feed gbogbo other state èmi ò bá ní kí wọ́n kó lọ sí Ìwó kí wọ́n lọ kó ti Rasidi ọba Olúwo lọ́rùn so that kó máa finance kó máa send wọn káàkiri gbogbo other state ìyẹn lórí ti màálù because ọ̀rọ̀ yóò ní lè wọ̀ kí wọ́n máa fi màálù jẹ kó káàkiri jẹ ẹ bá rí bí wọ́n ṣe ń yàgbẹ́ káàkiri gbogbo àwọn ilé onílé káàkiri náà kò tẹ́ ọ̀pọ̀ èèyàn lọ́rùn everybody kan wà wípé pé wọ́n gbàlejò ọ̀ràn àlejò ọ̀ràn làwọn pípù yìí jẹ́ ẹ gẹ́tì bẹ́ẹ̀ so òǹkàlùkù àwọn èèyàn ti sọ̀rọ̀ ẹnu ti bó ẹni tó bá dẹ̀jọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀rẹ̀ bí àti ṣerú bísínẹ́sì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò ẹ gẹ́tì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò. àwọn ọmọ Ọ̀ṣun ló pé mẹ́ńsọ̀n àwọn Ọ̀ṣun ò pé mẹ́ńsọ̀n Ọ̀ṣun náà àbí kí ló dé ṣebí Ọ̀ṣun ni ìwọ wà ìlú yín náà kó gbó màálù wà ẹ̀yin ará Ọ̀ṣun ìlú yín náà ẹ̀yin ni màálù jọba yín ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ni màálù jẹ ọba yín sọ̀rọ̀ ìfẹ́ wà kó wà ní. kí wọ́n kó gbogbo màálù lọ síbẹ̀. ó dà ẹ ṣe ń gan ọba mi. in fact wọ́n máa gẹ̀ẹ́tò mo ń bọ̀ o ìyá mi mo ń bọ̀ o. ẹ bá wa ṣe máa pàmò ìṣẹ́jú kan síta. ẹ má bínú ẹ jẹ́ kí ẹ jọ ẹ fún mi lóore ọ̀fẹ́ àti sọ̀rọ̀ díẹ̀ lórí ti kí ni ti bàbá yìí bàbá Gani táwọn náà gbé bọ́ sórí ẹ̀. mo fẹ́ play tiẹ̀ náà ṣé kí n wá pè padà ní èmi náà ti wò lọ mo ti wò tẹ́lẹ̀ ni. ẹni àdùnnú afẹ́fẹ́ pé káwọn èèyàn fún wa time ká fi sọ̀rọ̀ lórí ti ok bá a gbọ́n sókè. hello Yorùbáwùyí ẹ ṣe ṣe o yes ma. Ọlọ́run a máa ṣagbára dọ̀tún o. a ṣe Èdùmàrè. lórí ọ̀rọ̀ ti àwọn Fúlàní tó lọ fọkọ àmì tó lọ fi màálù jẹ oko. ṣé àwọn pípù yìí tó ti ṣí èrè mọ́ tilẹ̀ ni
wọn ò gbádùn ni orí ẹ̀wọ̀n wọ́n nídìí ẹ̀rọ Àríkẹ́. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n níṣẹ́ láti ṣe. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n gbọ́dọ̀ ya wèrè bíi gọ́vnà Niger State. Niger State, God bless you, Governor Bago. That's the only way tán lè fi stop gbogbo nonsense yẹn o. Àwọn pípín yẹn ń gbọ́jọ́ ni o. Wọ́n gbọ́ ẹjọ́ ni. Yorùbá yẹn ò yé na tó yé ẹ̀yàn ọmọ Yorùbá kò yé mi o, wọ́n ń gbọ́ ẹjọ́ kí ló ń tẹ̀lé. Useless imam ní kínní ó sọ pé kínní kan kìí tó ṣojú bí ìgbẹ́ àsùbà. Báwo ni ìgbẹ́ àsùbà ṣe máa ń rí? Ó máa rí wọ́n ran wọ́n náà ni tó bá máa sọ̀rọ̀ báyìí inú máa bí ni ojú ẹ̀ máa rí dàkọ̀dàkọ̀ ẹ̀yin náà ẹ wo rí bó ṣe tó ṣe ṣomú bí kọ̀ǹgù. Ojú ẹ̀ dàbí mọ́tò ó dàbí wíṣíkì mọ́tò tó lásìdẹ́ǹtì. Tẹ́lí tí bá rí ojú yẹn báyìí máa wo pé irú èèyàn wo irú ṣòwò ebi kù yìí ṣe àṣọ tó ń ṣe ẹ̀kọ́ máa gbé ìlú pẹ̀lú yàn. Èmi ò rí ètò orí bẹ́ẹ̀ yẹn rí o. A jẹ máa sọ̀rọ̀ ojú ẹ jẹ máa rí lójú ẹ pé èèyàn burúkú lẹ nìyí ó kàn máa sọ̀rọ̀ báyìí ìgbà ní tó bá rẹ́rìn báyìí bí ìgbà tó ẹ kó bínú ni. Tó rẹ́rìn rí ni mi tó ti rẹ́rìn rí o. Ewúrẹ́ ò rẹ́rìn. Irú àwọn fáǹsì wo lè rí ìbàdàn yọ tí bá ti mo fẹ́ tà yín nísìn ẹ máa ní kí n má tà ọ́. Ewúrẹ́ ò kì í rẹ́rìn ṣé lóòótọ́? Ewúrẹ́ ò rẹ́rìn. Ewúrẹ́ ò kì í rẹ́rìn. Ewúrẹ́ ò smile rí. Ẹgbẹ́ èèyàn mi ewúrẹ́ ò rẹ́rìn. Bí òótọ́ ni ewúrẹ́ bí máa yẹn bá máa rẹ́rìn báyìí bí ìgbà tẹ bí ewúrẹ́ bó ṣe máa ń rí ni. Ewúrẹ́ wà kí rẹ́rìn. Àwa ṣe mú yẹn rúgudu. Ewúrẹ́ ẹ̀yin lọ Google ẹ̀ ṣé ewúrẹ́ máa ń rẹ́rìn? Ewúrẹ́ ò rẹ́rìn láéláé. So àwọn gómìnà gbọ́dọ̀ wọ́ mọ́ wọn pípù yìí lọ́wọ́ if not wọn ní stop o. Bẹ́ẹ̀ni wọn ní stop. Nǹkan jẹ́ pé nǹkan tèmi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ẹ ṣe gan. Nǹkan tí mo wò ni pé ẹ má bínú ẹ̀yin èèyàn mi ò bẹ́ẹ̀ mi ṣe èrò lọ́kàn tèmi o ṣé kì í ṣe wípé àwọn Fúlàní wọ́n fẹ́ tẹsítọ́ọ̀nù ìrù ẹkùn wò mi ìmọ̀ bóyá ẹ gẹ́ẹ̀tì kan tí mò ń sọ o ṣé kì í pọ́n fẹ́ fi stáì tẹsítọ́ọ̀nù ìrù ẹkùn bóyá ẹ mọ̀ bí mo fi fẹ́ pù tẹ̀ bí wọ́n fẹ́ tẹsítọ́ọ̀nù ìrù ẹkùn wò bóyá a ní bàbá àbá àní bàbá bóyá a lẹ́nu àbá àlẹ́nu ṣé mo pé tó bá arrest àwọn ìrù ẹkùn tó bá arrest wọn gbé nísìn tá a bá sọ̀rọ̀ síta we say no to Fulani grazing ṣé mo wípé àwọn pípù ìwọ́n bẹ̀rẹ̀ sí máa kó àwọn èèyàn àwọn ìrù ẹkùn ní every other state ló kù Ọ̀ṣun náà ni gbogbo ẹ̀ ti máa ń bẹ̀ wá gbóhùn sókè bàbá mi ẹ bá mi gbóhùn sókè sà. Ayé là gbé àbẹ̀. Yes sir. Ayé là gbé. Bàbá mi mo wà pẹ̀lú yín o. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ kó ètò. Ẹ ṣeun. Ọlọ́run àkókò jà mí. Àṣẹ. Ìyá àbí ẹ̀rọ Àríkẹ́ pẹ̀lẹ́. Ẹ̀rọ Àríkẹ́ wo ẹ̀wọ̀n Àríkẹ́ ni ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ̀wọ̀n straight. Òun náà ni òun náà ni ẹ̀yìn ilẹ̀ bí ẹ̀rọ Àríkẹ́ mo ní kẹ́ pẹ̀lẹ́. Èmi kọ́ ni mo bí o.